àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà o gbogbo ohun tá a bá ṣe ọba mi adákẹ́dájọ́ yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. ó bá tàfà sókè tó yí dòbórí kí lójú ọlọ́run lè tó bó bá ń bẹ ní yàrá tó yáṣọ borí ọlọ́run rí ọ kò sóhun tá a ṣe tá ò ní gbèrè rẹ̀ àṣepamọ́ ló wà láyé o àṣegbé kan ò sí o. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà o torí gbogbo ohun tá a bá ṣe ọba mi adákẹ́dájọ́ yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. bó o bá gbénú òkùnkùn tá fà ibi òkùnkùn rí ọ bó o gbénú òkùnkùn tá fà oró bàbá mi rí ọ níṣe bí kó òun jẹ pé láyé o what goes around comes around ọ̀rọ̀ ayé yìí nìyẹn ó bá gbáyé kò ṣe rere o. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà o gbogbo ohun tá a bá ṣe ọba mi tó dákẹ́ tó dájọ́ yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. ọmọ ènìyàn wọn kóró dà sínú ó fojú ọ̀lẹ wò ìjà lọ ò lè jà ó fi gbogbo agbára fílẹ̀ Èdùmàrè lọ́ka bá ń fi oró ara rẹ̀ sanra ẹ̀ o ìyẹn ní fáṣẹ bí o ibi ò dáṣẹ́ mo ní kò ṣàṣègbè láyé àṣepamọ́ ló wà o. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà o gbogbo ohun tá a bá ṣe sẹ́ ọba mi adákẹ́dájọ́ yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. àbárònú ọ̀la ká tó bẹ̀rẹ̀ sí ní hùwà torí ìgbẹ̀yìn lójú abẹ́rí àtẹ̀yìn rọ́gbọ́n ẹni ọbẹ̀ gé lọ́wọ́ tó sábẹ́nu abẹ́ ti ṣohun tó fẹ́ ṣe ẹ̀yìn ló yẹ ká rò ọmọ ènìyàn ẹ̀yìn ló yẹ ká rò ká tó ṣe ibi láyé o. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà gbogbo ohun tá a bá ṣe ọba mi adákẹ́dájọ́ yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. ṣe dẹ. oúnjẹ tẹ̀ ń kọ́. èmi ò jẹun mo ń gbàwẹ̀. mo ń gbàwẹ̀ àwẹ̀ kí ni mi ò. mo ń gbàwẹ̀ nítorí ẹni bí ọkàn mi. adùn ó máa ń jọ mí lójú ní gbogbo ìgbà. ìgbà mi wàá ṣe nǹkan mímú ìtẹ́ ní mọ̀ọ́kan tí máa sọ honestly. mo ṣe wá gba ọ̀rọ̀ àwọn Yorùbá tó máa ń sọ wípé tí ọkọ bá máa ṣoríire ọwọ́ ìyàwó ló wà bí mo ṣe ń ṣoríire pẹ̀lú ògùn Ọlọ́run máa kórìíre náà rẹ̀ ó dẹ̀ ní kábàámọ̀ láéláé. Thank you very much darling. oríire àwa méjèèjì ọwọ́ ara wa ló wà àwẹ̀ tí mo dẹ̀ ń gbà yìí mò ń gbà nítorí pé kó ba lè gbọ́ èsì ayọ̀ níbi to submit proposal ẹ̀sìn ó dẹ̀ máa já sáyọ̀. Àmín àmín àmín. Thank you very much darling. Honey? Jẹ́ kí n tètè máa lọ. Okay then. Lágbára Ọlọ́run aṣọ ẹ̀ lọ. Àmín. Ẹ̀rín ló wá fi ń jáde báyìí o. Ní agbára Ọlọ́run ẹ̀rín náà ló wá fi wọlé. Àmín Jésù. Àmín Jésù. Thank you very much. Okay, darling. Okay. Yeah. I'm good to go. Thank you. Mr. Olushola, congratulations. Thank you very much. Nínú ẹ̀yin tí ẹ submit proposal sí company wa yìí, a rí pé ẹ̀yin lè ka ojú òṣùwọ̀n. A go through gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe sẹ́yìn.
a rí i pé ẹ̀yin lẹ tó gbangba sùn lọ́yẹ́. ẹ ṣe gan Sàámú, dúpẹ́ lọ́wọ́ yín. ẹ wò ó, tí ẹ̀yin ò bá rẹ̀ dànù á di ipò jíjẹ, ẹ ní rẹ̀ dànù láíláí. àmín àmín. Thank you very much. tó bá di lọ́tùnla lẹ́yìn tí a bá ṣe meeting pẹ̀lú àwọn board tán la máa mọ ìta máa san front. Very good. No problem. Thank you very much. Once again, ẹ ṣe congratulations. Thank you very much. ẹ ṣe. I'll help you. Okay. Máa pè é kí tó wá. No problem. Thank you, sir. Okay. See you, darling. Báwo ni? I'm good. Báwo ni ṣe? Yeah. Baby, guess what? Wọ́n ti award contract yẹn fún ẹ. Báwo ló ṣe mọ̀? Mo máa mọ̀ náà. Ṣorí kò sí nǹkan tí mo bèèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run mo ṣe fún mi. Àgàgà tó bá yẹ pé mo gbàdúrà lórí èèyàn tí mo nífẹ̀ẹ́ dénúdénú tí mo dẹ̀ finú kan tí mo fi ṣàdúrà yẹn, mo dáhùn ṣá. My sweetie. Thank you very much, Adúnọlá. Ó ṣé, mo dúpẹ́ lọ́wọ́ ẹ púpọ̀. Ó kú gbogbo ìgbà mi, ó kú àdúrà. Ọlọ́run ní padà lẹ́yìn tẹ́ náà. Thank you so much for your support. Adùn, mi ní fẹ́ lẹ́yìn gbà kankan. Mo promise ẹ, máa tọ́jú ẹ ju bó ṣe yẹ lọ. Ọlọ́run wà ní ìyá ẹ̀mí àti ẹ. Thank you very much, darling. Ó ṣé ọkọ mi. Ó ṣé gan. Jẹ́ kí n lọ prepare oúnjẹ. Yeah. A wonderful wife. Father, Lord, I thank you. Oníjó ni wá. Oníjó ni wá. Arriba, arriba. Oh, so Arriba, arriba. Oh, so ṣé wọ́n pé tó bá dọ̀tún la mo ń lọ sí Èkó. àjọ ń lọ ni. a lè jọ lọ. báwo la ti jọ máa lọ sí Èkó mo fún fẹ́ lọ ṣe nǹkan bẹ́ẹ̀ ni. o lè lọ sí ìkọ̀kọ̀ lẹ́yìn mi. báwo lè ń sọ̀rọ̀ báyìí ṣáwọn pé mi lọ ṣeré lọ́wọ́ mo fẹ́ lọ ṣiṣẹ́ ni. Adéwálé ọkọ mi olówó orí ni wọ́n mọ̀ pé iṣẹ́ ló fẹ́ lọ ṣe ó ṣàṣẹ̀ṣẹ̀ ń lọ àmọ́ lásìkò yìí mo ṣe rí lára mi tí n bá fi ẹ́ sílẹ̀ bí pé mo gbóúnjẹ ẹlẹ́mìí fọlọ́gbò jẹ ni. ibi ti báwo. ó mọ̀ pé àwọn obìnrin kú torí ẹ̀ ni ṣé nǹkan tó jẹ́ pé àwọn ọmọge oníṣòkòtò péńpé bí aṣọ ọdẹ yẹn kí wọ́n á jẹ́ kó gbà ẹ̀mọ́ mi lọ́wọ́ àbí. ọ̀rẹ́ yé mi àmọ́ kíní kan tó yẹ kó dá ẹ lójú ni pé tí o bá sílù o lè síjọ tó bá sí ẹ ní ìgbésí ayé mi má dàbí ọba tí ò ládé àmọ́ kí n jẹ́ máa tẹ̀lé lọ sékòó mi náà ṣáà ní nǹkan tí màá bá yín ṣe bẹ́ẹ̀. ọ̀dà ṣe pé tí bí bá ti ń fà
kára máa tẹ̀lé àbí. olùmọ̀ máa tẹ̀lé yín. ó dáa mo ti gbọ́ ṣáà jẹ́ kí n sìn ẹ́ dúró. ṣé ọkọ mi. o ò lè fi mí lẹ̀. ọ̀rẹ́ mi báwo ni kújọ́ mẹ́ta. ìjọ kan pẹ̀lú ìgbà tó dé wá wò mí ṣe mímí dẹ̀ ti wá wò ẹ̀ báyìí. má bínú pé mi ò ráyè wá wò ẹ̀ wàhálà àwọn ọmọ yìí náà ni. jẹ́ kí ni lẹ́yìn wọ́n dá mi síbi ni. ṣó tó dá mi síbẹ̀ ni. àti ìkó fanlẹ̀ ifá ti ń ṣe ogun máa nulẹ̀ lẹ́nìí máa gbálẹ̀ lọ́la ó ti sú mi àwọn ọmọdé ìfẹ́ pa mí ni ọlọ́run òde ní fún wọn ṣe. adùn adùn. Tọ́lá ni mò ń dẹ́ lóhùn. Ó dá mi lóhùn ìrònú ẹ̀ ti jìnnà náà kí ló lè tó yẹn. Tọ́lá ni ṣọ́rọ̀ ilé ayé mi ò tó rò ní láti jọ yìí kí n má bímọ kí n tiẹ̀ bá bí kú ó dájú kí n má lóyún látara ọ̀dàlẹ̀ lọ kí ló dé kí ni mo ṣe fún lóhùn ṣé bí òun ni wọ́n ń kọ̀ǹplé yìí pé àwọn ọmọ ẹ fẹ́ yọlé ayé lẹ́mìí ẹ̀ kí n tiẹ̀ bẹ́yọ kan kó dẹ̀ yọlé ayé lẹ́mìí mi ó pè mí. Sórí ọ̀rọ̀ yóò tí tó nǹkan tá a máa para wa lé lórí ṣó mọ̀ pé èmi náà ti sọ fún ẹ ipe kò jẹ́ ká tẹsẹ̀ lébọ̀ ṣé ó dìgbà tí kòríkòsùn wa tọkọ ẹ bá di ọ̀rọ̀ ata àtọjú tí mo gbọ́dọ̀ fojú ríra wọn ni. Tọ́lá ni mo ti sọ fún ẹ pé tó bá fẹ́ gbà mí lámọ̀ràn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí má fi ọ̀rọ̀ ká tẹsẹ̀ lébọ̀ àbí ká tẹ ọwọ́ lébọ̀ sí jọ́ntó Ọlọ́run sórí mo nígbàgbọ́ pé Ọlọ́run tó wà lókè ló lè ṣe gbọ̀ǹkan fún yàn tó bá dẹ̀ tó àsìkò mi Ọlọ́run á fún mi lọ́mọ títí mi nǹkan tí mo fẹ́ kó máa ṣe fún mi ni pé kó máa fàdúrà ràn mí lọ́wọ́. ń gbà ó dá mi lójú pé Ọlọ́run á gbà ní sọmílẹ kò jẹ́ kí n fa mi jà kan. Okay, that's true. Mọ́ríà gbogbo ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ yìí àti inú ọkàn mi ló ti wà mo nífẹ̀ẹ́ rẹ̀ dúnúdúnú ni ò bá tiẹ̀ gbà mí láàyè kó jẹ́ kí n mọ omi ìfẹ́ nínú ọkàn rẹ̀. Adigun mi ò lè fẹ́ lóòótọ́ ẹyẹ bí ọ̀kẹ́ ò sì nígbò kìnìún sì ní láròjọ àwọn ẹranko gbogbo ọmọge ìlú rẹ kó jáde orí àwọn mi ì dẹ̀ fẹ́ wàhálà jíjẹ́ mi ni mò ń lò. Akọjú sí mi ojú lọ̀rọ̀ wà kò sí a máa wo gbogbo bí wọ́n bá ti ṣe ń gbọ́ tún yọ èmi mò ń sápamọ́ gbòsì torí ìfẹ́ rẹ̀ náà sí. Kí ló dé? Mo já mi kulẹ̀ gbogbo olú mo ti polongo ìfẹ́ tí mo ní sí ọ fún. Kí ló dé? Dandan ni. Adigun. Kọ́lá ìwọ ni. Ìfúra ni. Ìfún orí bú ni ní gbogbo ọbẹ̀ tí mo ti ń sè tó jiná tán owó àdàgbò rẹ̀ dẹnu àrò. Ẹlẹ́rìí ibú ni ọ́ obìnrin náà ń bá sọ̀rọ̀ yìí obìnrin náà pa. Ìyún ló wá fa ìfọ́rùn látẹ̀yìn. Ìfúra lóògùn àgbà. Ìfúra lóògùn àgbà. Ìfúra lóògùn àgbà. Ìjókòó rẹ̀. Ó ga ọ̀rẹ́ ṣáájú wọn pa. Adúpẹ́ fọlọ́run. Ọ̀rẹ́ mi jọ ń torí Ọlọ́run ọmọ tó ń jó bíi òkòtó láàrin àwọn ẹgbẹ́ yẹn bó ló ti wá. Sáwọn yẹn ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló máa ń wá bì ṣùgbọ́n àtìgbà tí ọmọbìnrin yẹn ti darapọ̀ mọ́ wọn ló ti máa ń dùn yàtọ̀. Bẹ́ẹ̀ ni o tó bá tún wá rí tí ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní jó báyìí tó kì gbogbo jó ìmọ́lẹ̀ ṣe ló máa wálẹ̀ ní àfi bí kòkòrò. Ó tọ́ lè sọ̀rọ̀. Tí àwọn onílù yẹn bá tún wá ń lùlù báyìí àfi bí ẹni pé tí olórin bá ń ṣeré báyìí tí Perry ń lùlù sí. I'm telling you. Ó ga ọ̀rẹ́. Arábìnrin. Ṣàlàfíà ni. Mo wà òkè mi. Ọ̀rẹ́ mi jọ̀wọ́ fún mi lásìkò díẹ̀. Kò sí problem. Ẹ ṣe wájú kù. Pẹ̀lẹ́ kí lorúkọ ẹ? Ọlámídé ni. Ọlámídé orúkọ ẹ rẹwà bí ìwọ náà ṣe rẹwà. Ìlú wo ló ti wá? Ìdíòrí ọmọ Ìdíòrí ni mí. Ìdíòrí dádì àti mọ́mì nǹkan. Àtìgbà tí mo ti wà kékeré làwọn méjèèjì ti kú
àwọn ẹbí mi tí mo ní ni mò ń bá jó lọ́nà. Ọlọ́run àforíjì wọn Ọlọ́run ayé kí wọ́n kò dirú kò dìgbà. Nǹkan táwọn wàá dúró ṣe fún ẹ lágbára Ọlọ́run ìwọ máa ṣe jù bẹ́ẹ̀. àmì o àmì ẹ ṣe máa. Mo fẹ́ bí ẹni nǹkan tí o bá mind ṣé o lè má bá mi ṣiṣẹ́. ní ọdún sọ èrè Ọlámídé máa gbọ́rọ̀ bó ṣe bí kalẹ̀ tó dẹ̀dùn lẹ́nu ẹ̀ ó ṣe mọ̀yàn ó wá ní kó wá máa gbé pẹ̀lú òun ó mọ́lé ó mọ́nú ẹ̀ ó dẹ̀ gbà. Adéwálé ó dé try kó reason pẹ̀lú mi torí tiwa náà ní nǹkan tí mo fẹ́ ṣe torí ẹ̀ mo ṣe gbà sí wọn lẹ́nu. torí àwọn mélòó sọ fún mi torí àwọn mélòó wo tógun bá ràn ẹ́ ogun lè ràn mí o ò lọ́bì kankan. Adéwálé ọkọ mi lórí má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mo mọ nǹkan tó ń rò bó ṣe wà yẹn o ń rò pé tí n bá ń gbélé kàn sí pé bóyá àwọn ọmọkùnrin èkó yẹn wá fowó tàn mí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. kò sí nǹkan tó jọ àbí wo tèmi yé mi tèmi ó yé mi bá ṣe ń lọ a máa padà sílùú papọ̀ ni. má bàa mi sọmọ rárá mo ti nǹkan tí mo sọ ni mo sọ yẹn mo dẹ̀ lè yí padà. ọ̀dà orúkọ dẹ̀ lèmi kí mo wá music káwọn ọmọ ẹ̀kọ́ wa mọ́ mi lọ́wọ́ orúkọ yóò. Adùn ṣọ́rọ̀ yìí ò ní lẹ́yìn ṣá. Ọkọ mi kò lè lẹ́yìn. Ẹ̀rù ń bà mí o. Kankan lè ṣẹlẹ̀. Àmọ́ ẹ̀rù ń bà mí o. Kankan lè ṣẹlẹ̀ ṣùgbọ́n jẹ́ ká sùn. Kò tó láyé ayé ń jó ràn-ìràn-ìn kò sẹ́ni tó mọ̀ wọ́n ta àfẹ́dùmarè tó dá wa sáyé ọba mímọ́ bá mi ta tèmi kó dé síre o. Èmi ò lọ́rọ̀ púpọ̀ láti bẹ́ẹ̀ sọ ok mo kàn fẹ́ kó mọ̀ pé inú ilé yìí bó ṣe wò yìí ilé tọ́lọ́run wà ní a dẹ̀ ní fẹ́ kẹ́nikẹ́ni kó jẹ́ èṣù àbí kó jẹ́ irinṣẹ́ èṣù kó wà wọnú ilé tó wà wá ibi tá a bá ní kó lọ òun ni kó lọ ibi tá a bá ní kó má dé ṣebẹ̀ léèwọ̀ kó má dé bẹ́ẹ̀ rárá kò wá ń ṣe pé ibi tá a bá ní kó má lọ ibẹ̀ ló máa jókòó sí ló máa sùn sí èmi àti ajá nǹkan tó bá gbé wá fún mi ni màá gbé fún ẹ o tó bá gbé súnmọ́ mi ní ti dáadáa èmi náà ṣe dáadáa sí ẹ o gẹ́ẹ̀tì nǹkan tí mo sọ ń sìn ọlọ́run ò ní ṣe ní kọ́ńfọ́ tó ń fọ́jọ́ o nítorí pé àwọn kan wà tó yẹ pé tó bá ti débì kan báyìí gbogbo bẹ́ẹ̀ á dẹ̀ dàrú á fọ́ pátápátá ọlọ́run ò ní ṣe nírú èèyàn bẹ́ẹ̀ àsìkò tó wọnú ilé àmọ̀ sí dáadáa ok sóde mi tẹ̀mí jù bẹ́ẹ̀ lọ fẹ́ kí wọ́n fún aládùúrà. Dìde ní orúkọ Jésù àmín ilé ayọ̀ nílé Ọlọ́run máa sọ ìdílé ìbànújẹ́ àmín àwa fi olórí ilé àfilé yín lọ́wọ́ Ọlọ́run gbogbo ohun tó bá ń dáwọ́lé jẹ́ kó máa yọrí sí rere àmín kó máa lọ láyọ̀ kó máa dé láyọ̀ àmín tó bá lù báyìí kó máa dùn ní àmín àlejò wa àfilé yín lọ́wọ́ Ọlọ́run bá mi ṣínà fún bá mi lànà fún ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù. Kọ́lá ṣé òótọ́ ọ̀rọ̀ dé lórí ìfura lónìí ìfura lọ́la yìí èmi ò ṣe mọ́ ti sún èmi o. kí ló dé. kí ni òde. ṣé bá ṣe ń ṣe fúnra wa ìṣó dáa ni. èmi ká tira wa sódò ọ̀la ká dóúnjẹ ra wa dànù. èmi ò ṣe mọ́ o èmi ò ṣe mọ́. ọ̀rẹ́ mi òjò ni ọ́. bó o pè mí lójó ó yé mi tèmi yé mi torí èyí tí yẹmi ṣe fún mi ní àná ó dùn mí. kí ló ṣe. kí ni ò ṣe ìyá mi rán mi ní rẹsì. àti rẹsì àtàbọ̀ ló bá fọ́nká ló bá gbàdánù lọ́wọ́ mi èmi ò ṣe o. ọmọ ń gbọ́jọ lọ ni sórí ìfura Ọlọ́run ní jẹ́nu lè bá wọn fílẹ̀ láéláé. ọdún yàtọ̀ sórí àtìgbà tí a ti ń ṣe ìfura yìí wọn ò mú mi rí. mo fura ju kí ló dálẹ̀ lọ sórí bọ́ bá dùn kọ́ láti òkè àjà bíi 12 kó tó dé kẹta kó tó dé kẹrin mo ti mọ̀ pé nǹkan bá wa bá mi. mo fura ju. bọ̀ ní tèmi o torí tójú bá kojú èmi ò sọ fún àwọn ọ̀rẹ́ wa pé èmi ní tèmi ìwọ̀n ò ṣe mọ́ torí ewu ń bẹ lóko ló ń gẹ. a ṣe o kí ni ìdú o. a ṣe ewu ń bẹ o. o ṣe ń kàkà. ewu ń bẹ o. kíni rẹ fún ewu lóde yìí. ẹlẹ́ni fún ìwọ ni. ẹni ò sọ fún ọ. o ti rí nṣẹ́ ìrí rẹ ní file. o ṣe tiẹ̀ padà ṣé bàbá wa ń ṣe fúra sọ́nà oyomi lápá ni. ìfọwọ́ àti ìwòsàn wa.
ìfura kọ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ọjọ́ kejì ọjà ni. bó ti lọ máa fura o bó ti mọ̀ lẹ́yìn mo lè pa o fura o mo lè pa o. Lámìdé wá lọ bó oúnjẹ ti rẹ́dì ní kitchen. ok wá kí ló kó sí? aṣọ ni ma. kí ni problem ọ̀gán náà Lámìdé ládùúgbò aṣọ tí mo rà fún nǹkan tó wọlé lé o tún wé scarf nínú ilé tó ti ṣeun tí mo ti ṣeun tó dáa fún ẹ o tún wá wé scarf sórí àwọn aṣọ tí mo rà fún ẹ̀dàbó ló wà. gbogbo ẹ wà nílé. ṣé wọn náà gbọ́ rẹ̀ mo ra aṣọ fún ẹ o kó sínú ilé ṣé ilé ló fẹ́ wọ̀ ni. bàtà jáde ni. bàtà jáde kò mátà ṣé bí mo ra àwọn nice dresses fún ẹ àwọn skirt shorts tó bá ti wà nílé náà lè wọ gbogbo yẹn náà ó dẹ̀ clean up kó wake up jọ nítorí Ọlọ́run sórí láti ní lọ tó bá ti jí tó ti wẹ̀ ṣe ni kó wáyọ tó bá dra sára irun èrè ó ti ṣe wàá kó yà sílẹ̀ ní àbí kó páàkì tó bá mọ̀ ṣe kó pè ní máa bẹ ṣe tó ti gbọ́. ok ma. kí ló dé. ẹ ṣe ma. wà lọ nílé nsìn kó lọ change aṣọ kó tó wá jẹun. ṣé bí inú ló yàrá oko tó ni. sọ̀rọ̀ nìkan ló mọ ọ̀ràn yẹn lọ́wọ́ gbogbo káràkátà yìí ń jó olúwa rẹ̀ fẹ́ jájà yóò lájàjà gbogbo báwọn èèyàn ti ń tiraka ní gbogbo àwọn àdàbà tí ń bẹ lókè wọn jẹ wọn fẹ́ jẹ́ káwa ìròmọdé ẹ ti àgàn ká gbé níbi iṣẹ́ Ọlọ́run kọlọ. àwa làwa nígbà Ọlọ́run á jọ wọn lójú. ó yá ká lọ lélelélele ọ̀rẹ́ wa. mo ti gbede o. mo ti gbóhùn mo ti mọ̀ pé àìlèlè. mo gbede. jókòó sáwèlì. mo tún gbede. bóò ni. mi ló ti fi nǹkan ránṣẹ́ o. bẹ́ẹ̀ni. inú. mi dé gbede mo gbede. máa rọlẹ̀ karambayé rẹ jẹ́ bí ọ̀rẹ́ mi bí n bọ̀ kàdóso. o ṣe o. mi náà sì máa ṣe kàràkàrà kó má lóun jẹ ni alákùnjẹ. o ṣe. ó máa nanu kí ni. ẹja náà go lórí. gẹ̀ẹ́sà. gẹ̀ẹ́sà. wá kí mo bá tẹ̀lé ní sin bí ó ti mọ̀ nárun kan bíi tábó kónkóré. mo jẹ́ rí o. iṣẹ́ tí yẹn ṣe tí ò lè rí. àwọn ìdókòwò ó bá wá rí. ó rí náà wẹ́ mo gidi ni. ọ̀rẹ́ wa ṣé ká má parọ́ ọmọ mi dé yẹn ọmọ gidi ni inú mi dùn wípé kò dé kókó sọ́ra ẹ̀ di adékòdé rẹ̀ kò gbàgbé àwọn ọ̀rẹ́ rẹ̀ lágbára Ọlọ́run ò ní gbàgbé ọmọ ni ọmọ ni. ìtàsọ́dún bó láti wá sí ọ̀rọ̀ létí àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ fílẹ̀ báyìí ṣe mọ̀ pé wọ́n ti lọ sípò tọ́ báyìí nígbà wọ́n sì ti kú. ó ti bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilé yẹn náà ó ní ká gbìyànjú ká bá wọn wá àwọn èèyàn tó máa gbé bẹ̀ lẹ́yìn yẹn owó tá a bá gbà lọ́wọ́ wọn ká máa fi ṣe àwọn kan pẹ́pẹ́pẹ́ tá a bá fẹ́ ṣe. ọ̀rọ̀ gidi jàre ọ̀rẹ́ wa òde ta ní níwájú yìí ṣé aṣọ ẹgbẹ́jọdá la máa wọ̀ ni àbí bò. kì í sáṣọ ẹgbẹ́jọdá aṣọ òkú ìyá àgbà yín tá a mú aṣọ mọ̀lẹ́bí gbogbogbò ó ní a máa sọ̀rọ̀ gidi yóò mọ sọ̀sọ́kúsọ yóò mọ gbàrọ̀ fún ẹnu. wọ́n fi jọba bẹ́ẹ̀ ni. wọ́n fi jọ àwọn ìyá rẹ̀ náà ń sanwó lọ. ẹ ní sùúrù ẹ má tún bẹ̀rẹ̀ o. a máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ wèrè. gbẹ̀ndú naṣanaṣan gbẹ̀ndú aya ànúkù gbẹ̀ndú aya ànúkù ẹ̀fọn àbá kíni ajábọ̀ ọ̀jẹ̀ ni. ó gbọ́ ni. kíni. kí ló ń dún. mọ́mọ́ bó bá jẹ́ tó aláfọwọ́ra mọ́mọ́ jiyàn ní fóònù ìmọ̀ ń dún bíi fóònù mọ́mọ́ jiyàn. fóònù ni. ibi tó ti ń dún làmọ́. ọkọ mi ní ṣé ti ń di ni. ní fóònù. ọ̀ lè fóònù mi. pupa ni. ó tún ní dúdú lórí. mo ti ń lo fóònù rẹ̀ ni àpẹẹrẹ àbí mídí gan ló ń pè. mídí. mo ń bọ̀. ẹ mọ ọkọ mo ń bọ̀. ọ̀rẹ́ má jẹ́ tán sọ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ ti dógún ìfura o. ìfura sọrí fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ yóò máa ra kírẹ́dìtì o. wọ́n lè ní káàdì máa ń wọ́n. ìsì máa ń wọ́n kàlòkàlò ni wọ́n ní bàbá ti gbèrú báyìí yóò gbé mi nípìnra bàbá ti ń pawọ́ àmọ́ fọkàn ká o ọkàn náà láì máa fi pin. a tún máa fojú pin lẹ́sẹ̀kẹsẹ̀. a máa fojú pin a máa fọkàn ká. ọ̀rọ̀ ló sọ. wálé sọ́ọ́lé bá ń àtẹ̀lé yẹn ta. Lámìdé
máa oya bọ́bí máa dùn máa bọ̀ jáde jẹun. ẹ jẹ́ kó fún mi máa jẹ tèmi níta. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wo èmi ò mọ orin bámbám ni mo yóò kọ o lẹ́yìn kájọ kọ́ mo rò bọ̀ òun ṣe alágbàtọ́ nínú ilé yìí o àbúrò mi ló jẹ́ ó yá jókòó kó jáde jẹ. inú ẹ̀dá jìn ó jọ̀run lọ inú ènìyàn jìn ó jọ̀run lọ ìmúníkà kò já gbóòórùn àṣírí. báwo ni ṣe ń Fine, thank you. ẹgbẹ́ wá sá. náà filẹ̀ ìyàwó mi ńkọ́. wọ́n wà nínú ìyá sá. tilẹ̀kùn tẹ̀. ok sá. How are you, darling? báwo ni o kọ́ mi. ṣùgbọ́n ok báwo ni ṣe. sweetheart kí ló ṣe. try láti caution ọmọ yẹn àwọn aṣọ tó ń wọ̀ nínú ilé yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò make sense. Ó mọ̀ pọ́kùnrin wà nínú ilé yìí náà ó dẹ̀ mọ̀ pé mo ti marry. What's the meaning of that? máa bá a sọ̀rọ̀ ó dẹ̀ máa change anyway jẹ́ ká pa yẹn sí lọ ṣáwà mi sí kò dé máa bọ̀ ní dining torí favourite ẹni mo ṣe pẹ̀lú red wine tó máa ń like. Really? Yeah. ìdíje tí yóò wáyé lọ́sẹ̀ tí ń bọ̀ kí ni ìgbáradì tí ìwọ múlẹ̀ báyìí. mo múra kọjá ààyè kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n fi lè pọn tí wọ́n fi ọ̀nà rẹ̀ ọkà. ọkùnrin yẹn láti fi ọdún mẹ́ta. adigun ẹlẹ́bẹ̀ wo ó gbọ́ inú ká tẹmu gidi ńlẹ̀ yìí ọ̀gá ni ìyá múdà. ọ̀gá ni. oníyẹ̀ yọ̀ wọ ara yín tẹ́ bá fẹ́ rẹ mọ̀ náà lẹ́ máa mọ̀ pé Bello lọ́gá àwọn olè tíátà. kí la gbé kí lo jù ọ̀rọ̀ ń pọ̀ kí ló dé tó bá àwọn nígbà tí o sọ pé àjọ lówó kan ti tẹ́lẹ̀ sáàtà yìí fún wa káwá fún ọ lówó lọ́wọ́ alẹ́. alẹ́ yóò gbọ́dọ̀ dọ̀tún la o. ọjọ́ òlà dálẹ̀ fún ọ tó dọ̀tún la rí nígbà tí o sọ̀rọ̀ wa kan tẹ́jẹ̀ ṣe lẹ́nu rẹ̀ báyìí ó wá rẹ́jẹ̀ lẹ́nu wa bí ọ̀rẹ́ wa kan nígbà tó dàbí ogun tó di bí ogun ní ìlú kan. ọ̀rẹ́ burúkú ló rájú ní Sango. nígbà tó di gba gbogbo fẹ́ǹsì lọ́rẹ́ wa fò. ilé lèmi ti gbọ́rọ̀ yìí. ó wá mú pàṣẹ ilẹ̀ lọ mú pàṣẹ ilẹ̀ fún ẹgbẹ́ àwọn káwọn mọ́. ìgẹ̀lẹ́ ni mo ní àjàbẹ̀. kí ló fọ ní ibùgàn kí ló sí. ní kíni òṣì bíbó ìfúra nínú àwọn tó jù torí lọ. tí wọ́n ìfúra ò fún ẹrù ẹmu tí n ti sanwó rẹ̀. ọjọ́ tó yí ẹran ọgbẹ́ mi tó yí mọ́lẹ̀ nǹkan. ìyín wò tí lọ́lọ́ bí capsule ni. capsule kan capsule ni. ẹgbẹ́ fòrò ṣe ń kọ́ mi bí onígẹ̀dọ̀mí atasira yín láàárọ̀ lákẹ́dẹ́mù nù. ẹni sùúrù bára ẹ balẹ̀ sórí ìfura ó ti wà látàrí ìgbà tá láyé ti dáyé ni ìrọ̀lẹ́ iná máa ń pè ní ẹni bá láyà kan wá wọ̀ kọ́sẹ́ tó lè dá dúró torí báwọn kan tẹ́ fílẹ̀ báyìí làwọn mìíràn tó ń gbé. bàbá ìfúra ò fún ẹrù nù o sábà bẹ́ẹ̀ ti sanwó ẹ̀mú tó dànù sábà bẹ́ẹ̀ ti sanwó rẹ̀ ẹ wò ó bẹ́ẹ̀ bá tún dọ́rù rẹ̀ wò yóò dìgò mẹ́mọ́ yín lọ. ẹran ọgbẹ́ mi ọ̀hún ó dùn mí. ẹ yóò dìgò mẹ́mọ́ yín lọ. ìfúra ni. ó dùn rẹ̀ dùn ó dùn. ẹni tá à ń wá lọ ni ọ̀nà làtíkù mo ti ṣe rí ẹ ló ṣe dáa jẹ́ kí n sọ fún ẹ ṣó o rí akọ ọ̀bẹ́pẹ tó o gbé sílé tó ń pè níyàwó yẹn mo fún ẹ ní gbèdéke oṣù kan tó bá kọ̀ tó lóun ò lóyún gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ èmi pẹ̀lú ẹ máa jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ o kàn ń wò mí ni gbẹnu ẹ lọ́wọ́ tó bá sọ pé ọmọdé ìyá mi fún gbọrọ á mú fún òun àtàǹkókó tó bá dàbí ẹni wípé ó bá ti mú orí ẹ sábẹ́ tó ti ṣe báyìí tó wà hàn á sọ fún pé kó yọ kó rẹ. mọ́mí kò. ẹgbẹ́ kọ́ àtọrọ kíkí lọ́wọ́ yín àwọn náà dà ó ní ẹ wò wọ́n àfi èkánná àfi kọ́ jẹ kọ́ mu wọn ní kankan láti ṣe nínú ilé. mọ́mí ẹ wọlé kí mi àti. gbẹ́nu ẹ sọ́hún ṣé mo sọ fún ẹ pé
kí ló kàn mí pẹ̀lú mọ́tò ẹsẹ̀ mi kọ́ ni mo fi débi báyìí ṣé mo sọ fún ẹ pé mọ́tò ni mo wà ní àbámọ́ ẹ fún mi ní tí mo fẹ́ orí nǹkan náà ṣákálá ṣokolo kò tí mo náà ti wọ I will tell you who I am o tí ì rí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n gbé orí ó ti ẹ̀ ń yọkùn orí burúkú olóhùn jẹun kí ló yọ orí nǹkan náà dàbí ṣáwá gbígbẹ I let you see yourself wo máa ṣú ẹ ní true colour and I will let you read your obituary yes I bet my life honestly. inú ẹ̀dá jìn ó jọ̀run lọ inú ènìyàn jìn ó jọ̀run lọ ìmúníkà já gbóòórùn àṣebí ìmúníkà já gbóòórùn àṣebí. fẹ́ rí mi. ṣé kò ń ṣe pé wọ́n ti ń disturb ẹni ṣọ́ọ̀bù? Rárá mà wọ́n disturb. ẹjọ́ mà ọ̀rọ̀ nípa ọkọ mi ni mo fẹ́ rí yín fún. kí ló ṣe? kò sí nǹkan kan mo kàn fẹ́ kí ẹ bá mi help ẹ ní bẹ́ẹ̀ ṣe ń ṣòro fún mi tẹ́ ń ṣàánú fún mi mo fẹ́ kẹ́ bá mi náwó àánú sọ́dọ̀ wọn náà. dìde kó jókòó. kí ni nǹkan tó rò pé a lè ṣe fún? mo ń rò pé bóyá kẹ́ bá mi gbalé fún ma and then kẹ́ bá mi sọ fún ọkọ yín kó bá mi lò pọ̀ wọn láti bá wáṣẹ́ so that a lè fi ṣe àgbẹ̀ tó ń ṣe yẹn sílẹ̀. ṣé nǹkan tó fẹ́ ká ṣe nìyẹn? bẹ́ẹ̀ ni mà. ọ̀dà ó ti di ṣíṣe. lábìdé dìde lẹ́jọ́ ṣé wọn kì í bí àbúrò jíjẹ sí mi ni. nǹkan tó bá ti fẹ́ ìwọ sọ fún mi èmi á ṣe ṣé o mọ̀ pé ìrọ̀rùn gé ni ìrọ̀rùn ẹyẹ ni. ẹ ṣe mà ojú mi tí ẹ ṣe gan. ó ti tó. bóyá wàá wọ kitchen sí kó bá mi bu ice water tó tutù dáadáa. pẹ̀lú condition yìí. irọ́. mo dáhùn kò fẹ́ jí mo lé nìyẹn lọ́pọ̀ máa ń rìn mí. mi ní fún yín jọ mi mọ̀. ìyá ń bẹ fà. ṣé ọ̀rẹ́ mi. pẹ̀lẹ́. ọ̀rẹ́ mi lè wait láti rí ọmọ ẹ̀ láti yẹ ọdún yìí orúkọ tí máa fún afẹ́ tó igba. tọ́lá lè fẹ́ pa mí nígbà tí wọ́n nìkan fẹ́ fún Tinúkẹ́ Ládírú orúkọ yẹn jọ àwọn tó lọ mọ mélòó ni ká wá sọ. ó ga a ti bẹ̀rẹ̀ sí ní fún lórúkọ náà nìyẹn ìyá Tinúkẹ́. ó ga ẹ báwo wà ní ṣé èmi ni màá bí ẹ lọ́lẹ̀. kí ló ṣe mí ṣẹ́sẹ̀ mo lóyún sí ni àìrọ màá gbéra mi wọ́n ṣe ní exercise tó dáa ni kí n máa drive. tó fún ni ṣé driving wá jẹ́ gẹ́gẹ́ bí exercise ó jọ nítorí Ọlọ́run èmi ò fẹ́ wàhálà torí ìṣọwọ́ tó fi wọlé lẹ́ẹ̀kan tó ń mí lókèlókè mi lè wá rògbò lọ́wọ́ ọkọ ẹ̀. má wọrí èmi ni máa fúnra mi bí ẹ lọ́lé driver mi á gbé mọ́tò ẹ wá fún ẹ láàárọ̀. ó dáa tó bá insist oúnjẹ mi dá. ń bọ̀. Mide. Sir. Jọ fún mi juice. Okay, sir. Jọ lọ pé adùn fún mi. Okay, sir. This girl is really out of her mind. I'm serious. Ṣé irú mo ṣe kọ ti Shina Peter ẹgbẹ́ rẹ̀. Ọ̀gbẹ́ Fúrájù kẹ́ náà ṣe tapis gba ìwà ti dólé. Gbogbo orí ẹ̀ báyìí orin ni. Ó lè kọrin tó bá ń ṣe kinní gan lọ́wọ́. Kíni? Wálé. Kí ló ṣe? Omide ṣorí ti máa dákẹ́ tí n bá sọ̀rọ̀ kí ṣe gbé nínú ìdùn Ọlọ́run. Kí ló fa gbogbo ìtàn sọ yẹn sí? But mi tí wọn náà máa rú bọ́rọ̀ ìṣèlú náà wàá dọ́dọ̀ mi ní alẹ́ Friday wàá lọ Sunday ṣó dáa bẹ́ẹ̀. Wálé má jẹ́ ká ya bara mú rẹ jẹ o èyí ó ṣe àdúró rí bàǹtàbàǹtà báyẹn fún wa ṣé àsìkò tán wá ní ìdìmí ń sìn ṣé báyìí ló wáyé kí n fi wọ́n sílẹ̀ kí n kúrò lọ́dọ̀ wa. Máa gbọ́rọ̀ tuntun ẹ̀ náà ṣé o fẹ́ máa gbé bẹ́ẹ̀ sí láéláé ni.
wálé mi lè gbé bẹ́ẹ̀ ti sí láéláé ok jẹ́ ká fún wọn dìgbà tán bá bímọ tán bá ti bímọ tán má dé kúrò bẹ́ẹ̀ máa bọ̀ wọn bí. mo ti gbọ́ kọ́ ṣáà ti bímọ wọn ni wọ́n bímọ kọ́ ti bímọ kó lè máa kọ́ bí. ṣé kò ní pọ́ṣù mẹ́sàn-án ni. ẹlẹ́mi máa bímọ tí ó pọ́ṣù mẹ́sàn-án náà. wájú oṣù mẹ́fà á dẹ̀ fi sínú gùn àwọn ẹ̀rẹ̀ sí dákẹ́ nípa Ọlọ́run ní jẹ́ káwọn abẹ́rẹ́ sí grow. tiẹ̀ pọ̀. tiẹ̀ pọ̀ ẹ̀kọ́ ló. nurse. Rọra. Ó ti wà ní labour room. Àmì mà. Yes, ma'am. Congratulations. Congratulations, did you say? Wow! And father. Yeah. Ẹgbẹ́ ọmọkùnrin láti láti. Ìṣẹ́ni pé mo strong. Ṣé mo lè rí ìyàwó mi sìn? No. Ẹ máa dúró díẹ̀. Wọ́n láti transfer wọn sí ward. Báwo ni ìyàwó yàtọ̀ mẹ́wàá? Thank you very much. Ẹ ṣé gan-an ni àǹtí ẹ try thank you very much. Ọkọ mi náà ní kí n dúpẹ́ pé ẹ ṣé gan-an at least ẹ jẹ́ kí láì wá ìbò ẹ ṣé gan-an ni Olúwa wá wò yín láìpẹ́. Kò tọ́pẹ́ Ọlọ́run ọba ló ní ọpẹ́ bábẹ́ mi náà wàá sọ fún un torí mo lè má ráyè sọ fún kó tó dìgbà ìgbéyàwó yín kó bá mi jíṣẹ́ fún pé mi ò fi ẹ́ sílẹ̀ kó lè fìyà jẹ o. Ọlọ́run tẹ̀ ní jẹ́ kí irú ẹ̀ wọ̀ lọ́kàn. Àmín. Lámìdé. Máa ṣòrí ilé ọkọ ló ń lọ yìí o wọ́n dẹ̀ ní pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ṣòrí gbogbo nǹkan tí ọkọ ẹ bá ṣe àti gbogbo nǹkan tọkọ ẹ bá ní ni mo fẹ́ kó bá ṣe kó dẹ̀ bá ní mo wá fẹ́ kó mú ọkọ ẹ bí priority ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn ṣòrí wọ́n dẹ̀ ní ìyàwó ilé tí ó bá ń ju owó púpọ̀ jù wọ́n ló máa fi ń fa ikú fọ́kọ ẹ ni irú ìyàwó yẹn ò dẹ̀ kí n pẹ́ nílé ọkọ ṣé wá rí gbogbo tátàtà tí mo sọ yìí mo fẹ́ kó wọnú ọpọlọ ẹ lọ kó dẹ̀ jọ kó mú lọ. àǹtí ẹ ṣé gan-an ni in fact mo mọ̀ pé mọ́mì mi àti dáàdì mi lọ parapọ̀ lọ dúró sínú inú ìdẹ̀yọ̀ kan torí tó bá wà láyé wọn ò lè ṣe jù báyìí náà lọ fún mi àǹtí ẹ ṣé ẹ wò mo kàn fẹ́ kúrò bí nípa tara ni o mi ní fi yín sílẹ̀ rárá nípa tèmi ẹ ṣé. Thank you. Kí lè ọkọ? Ẹ̀yin ará mi. Ọ̀rẹ́ wa. Ọkùnrin mẹ́ta. Bóòlì. Bóòlì. Ọ lè jù. Ẹ ṣé. Ọ sin síbẹ̀. Ẹ ṣé àdúgbò. Ọ̀rẹ́ wa lẹ́kẹ̀ ṣe jọjọmu yìí. Ẹ kú dìde ẹ ṣé gan-an. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ìdìde bíi bò tó yẹ ká ṣe wà pẹ̀lú yín kájọba kó mùkóló mùkẹ́lẹ́. lóòótọ́ kúkú ni ẹ wò káyọ̀ tèrè kúrò ẹ̀yin gangan lẹ jẹ́ kí ọjọ́ yẹn ládùn kó dẹ̀ lárinrin mo ṣe àgbà pé èèyàn aláṣọ mi ni Ọlọ́run. ọ̀rẹ́ wa Ọlọ́run ni ká fọpẹ́ fún àtàntí adùn yẹn àti ọkọ wọn àwọn ọlọ́pẹ́ yẹ. ẹ wò ó ṣé ká máa dúpẹ́ lọ́wọ́ àǹtí wọn tán ṣe ìgbéyàwó alárinrin fún yín kò tó wá tán síbẹ̀ wọ́n tún mọ́ kọ́ ọ̀bọ̀ kan lẹ́yìn wọ́n tún dín kí ọ̀sẹ̀ èèyàn. ẹ wò Ọlọ́run nìkan ló lè san oore fún wọn torí káyọ̀ kì í ṣe tẹnu kì í ṣe tètè bọ́ọ̀lì wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. ó mà wá ga o
ẹ ṣáàjà máa ṣàdúrà kọ́ lọ́n gbà wá gan kaláwo rí àbí bò ní ọ̀rẹ́ mi. àmín o àmín. ọlọ́run ó sì ti àná láìpẹ́ lágbára ọlọ́run. àmín o àmín lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà ẹ̀yin náà pàdé onítì. àmín ẹ wò ìtàn sọ dùn àwọn nǹkan tá a kó wá fún yín ó wà nínú bùtù ẹ̀jẹ̀ ká lọ. nínú bùtù bí ẹdú ẹ dákun ń bẹ nínú bùtù bí ẹ ṣe àdúpẹ́ tí a náà ti ń dá àwọ̀ kan. bẹ́ẹ̀ni ti ń dá àwọ̀ kan. àdúrà rẹ nígbà. kí ni onífóònù bóyá káwa ká mọ. òun ò fẹ́ yẹn oúnjẹ ló mọ̀ ẹyẹ kan ti tó àwa méjèèjì ó máa pín in lò. ọlọ́run ọ̀rẹ́ mi sórí ire wọ́n ní tèmi kọjá. àǹtí bí gbogbo ẹ̀ ṣe jẹ́ nìyẹn. kí ló kọ ẹ wá sọ nígbà tó sọ fún un. ń bẹ̀ mí náà ni ó ní kí n má bínú pé kí n má dá mọ́mí òun lóhùn àbí. ó ti tán nìyẹn tọkọ ẹ bá ti support ẹ tó dé understand nǹkan tó ń ṣẹlẹ̀ kékeré ní ìtókù èmi rí ju nǹkan tó rí yìí lọ nǹkan kékeré kọ́ lèmi náà face àmọ́ pẹ̀lú àdúrà àti ògo Ọlọ́run nǹkan tí mo wá tẹ́ mi lọ́wọ́. ẹ ṣe gan ni o mo appreciate ẹ wò mí ò ní pẹ́ máa lọ tó rọ́kọ̀ mi ò ní pẹ́ dé. ìyẹn náà dáa kó yẹ sì máa lọlé kó lọ ṣe oúnjẹ fún ọkọ ẹ ṣùgbọ́n Ọlámídé mo fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ mo dẹ̀ fẹ́ kó fi sí ọwọ́ òsì ẹ kó má fi jẹun sórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn má fi bá àwọn ẹbí ọkọ ẹ jà o sórí lásìkò tó wáyé gangan ló yẹ kó súnmọ́ lọ́hùn kó máa gbàdúrà kó dẹ̀ máa gbàwẹ̀ pé nǹkan tó tọrọ fún kó kàn ẹ́ lọ́wọ́ oríṣiríṣi nǹkan lè máa wá lótùn lósì kí ìjà ìgbà yẹn gangan lè jà wọn máa jáde làwọn ẹbí ọkọ wọn máa bẹ́ẹ̀ fìtínà má bá wọn jà wọn má gbé wọn lọ́nu má disrespect wọn ìwọ ṣàkọjú wọn lọ́hùn kó máa ṣàdúrà pé nǹkan báyìí ni mo fẹ́ tó máa dùn àwọn ẹbí ọkọ mi nínú ó dẹ̀ mọ̀ pé wọ́n á ṣe fún mi ó ṣàárẹ̀ mi náà it is well. ọ̀rẹ́ mo ra àkọ́kọ́ fún ẹ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ gbé wá sílẹ̀ àmọ́ àti ọlọ́dẹ ti bá mi gbé ẹ wá ń sìn kó kó máa gbé nǹkan ìlọlé. ẹ ṣe gbèdé má ronú ọ ṣùgbọ́n. mo ti gbọ́ ẹ ṣe máa. Mídé kí ló ṣe tó fẹ́ sọ ẹ̀ di olúndùn sínú ilé ìsinmi lọ́rùn báwo ló yẹn ṣe báyìí tó fẹ́ kún ṣe ra ẹ̀ léṣe ni. tí kò tó kí n sunkún ni mo ṣàgbọ́n ọkọ̀ tí mọ́mí sọ wọn làwọn máa fẹ́ ìyàwó mi fún ẹ. Rámídé báwo ló yẹn ṣe báyìí ṣé wọ́n rò pé mo lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ ṣé kò wọ́n believe ẹ̀ máa fẹ́ ẹ̀ máa lọ fẹ́ lómi kò yẹn ò possible now. Mídé wò ṣòyí tó bá ní ká wò a lè blame mọ́mí ìtara abiyamọ lásán ló ń ṣe wọn bí táwọn bá bímọ yẹ kí àwọn náà gbọ́mọ jù bó ṣe kú rí nìyẹn ó mọ̀ pé ọ̀tá abiyamọ là gan ọlọ́mọ yẹ ká yàgbọ́n náà. àwọn kí la fẹ́ ṣe dókítà ní kò sí nǹkan tó ṣe mí àti kí la fẹ́ ṣe ti báyìí. nǹkan tí mi rò pé a lè ṣe ni pé báyìí ká lọ sí ìlú wa lọ́dọ̀ bá bàbá lébi ọmọ yẹn wọn kó máa ń ṣe àgbo fáwọn tí ò bímọ. èmi rò pé bàbá yẹn kàn ń gbá àwọn èèyàn jẹun ní ṣó mọ́ṣẹ́ ni. owó ń gbá wọn kò gbá wọn Lámìdé jẹ́ á gbìyànjú. ìjà mo ti gbọ́ máa lọ síbẹ̀. Stop it, Bullshit. Stop, please. Hello, Mídé. Hello, sir. Àlàáfíà ni. A dúpẹ́, sir. Pẹ̀lẹ́. Yes, sir. Mo ti béèrè ọ̀rọ̀ rẹ lọ́wọ́ àwọn onílẹ̀. Wọ́n sì ti ṣàlàyé fún mi yékéyéké. Ọ̀gbọ́, wọ́n ní ọ̀rọ̀ rẹ kò gbẹ bọ́ bẹ́ẹ̀ ni ògbé tútù. Ẹ sà, ṣé kò wá sí nǹkan kan tá a lè ṣe sí ni? Ó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ni o. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ. Kọ̀ọ̀kan gbẹ bọ́ kò gbé tútù ní àmọ́ látúnṣe. Sórí wo ìlákọ̀ọ́lá yìí, ìlákọ̀ọ́sẹ̀ ńlá là ń pè. Ọ̀gbọ́, ọ wàá mú un lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ràn dénúdénú, ẹni tó fẹ́ràn jù yàtọ̀ fọ́kọ rẹ o,
má mú dọ́dọ̀ ọkọ rẹ̀ ọ̀dọ̀ ẹni tó fẹ́ràn jù ó wà á mú fún yóò ṣàdúrà fún ọ tó bá fi ṣàdúrà fún ọ ọ̀rọ̀ ti tán kò jù bá ń lọ bó bá ilé ṣe yí òun pẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ nílé. ẹ ṣe kí ṣe mí. yóò jẹ fún ọ yóò jẹ fún ọ bó ti jẹ fún olúgbó yóò jẹ fún ọ bó ti jẹ fún alẹ́sà yóò jẹ fún ọ bó ti jẹ fún ọ̀rùn léèlà ire o. Káàbọ̀. Láàmì dé mi. Báwo ni àbúrò mi? Ọkọ ẹ ń kọ́. Ó wà ó ní máa kí yín. Àǹtí, ẹ̀yin ló máa wá rí yín. Ó ti bínú. Ó yẹ kí n tí wá yọjú sí ẹ lọ́sẹ̀ yìí. Má bínú sí mi, iṣẹ́ ló pọ̀ jù fún mi. Àmọ́ mo ti ní lọ́kàn mi pé màá ṣèyọjú sí ẹ ṣáá lọ́sẹ̀ yìí. Ẹ̀wò kò ṣèyẹn ni mo bá wá jàre lórí ọ̀rọ̀ àwọn ọmọ iná ni mo jáde lọ síbi kan wọ́n á sọ fún mi bẹ́ẹ̀ pé pé kí n wá ẹni tí mo fẹ́ràn jù kí n lọ bá kó ṣàdúrà fún mi mo wá rò pé ìbùkú lókè mi lẹ́yìn ọ̀run àfẹ́yìn nìkan ni mo wá ní bóyá kí n wá sọ́dọ̀ yín kí n pray fún mi. Ṣé ìyẹn ló wá gbèrú ẹlẹ́mìí sókè lórí pé ká ṣàdúrà? Ó yá tí a gbàdúrà. Ó yá. Wọ́n ní pé kí n fún ní kí ní ìkẹfì pray fún. Mo dáràn. Àwọn ìtì ń tọ́jú bọ́lé kiri o. Ta ló fẹ́ ṣe lọ́nà báyìí ọmọdé yìí? Lámìdé, ìlàdúró ọ̀rọ̀ tí mo máa ń bẹ̀ ẹ́ sọ. Bí Ọlọ́run nìkan nìyẹn lè gbẹ́kẹ̀lé. Wo sórí àwọn ará bíi tó máa fún ẹ ní nǹkan ẹyọ kan márùn-ún náà máa fi gbà lọ́wọ́ ẹ̀. Ibo ló ti káṣá eléyìí? Má bínú mi mọ́. Kí má bínú pẹ̀lú bí mo ṣe máa ń bẹ̀ ẹ́ sọ̀rọ̀ tó bí kò sá fún nǹkan tó bá ń jẹ́ dúdú torí pé Ọlọ́run nìkan lèmi gbẹ́kẹ̀lé tí mo dẹ̀ mọ̀ pé tíyàn bá ké pè á dáyàn lóhùn ó lè pẹ́ lóòótọ́ àmọ́ àpàpà dá ẹ lóhùn náà ni. Wá gbọ́ sórí tí o bá jáwọ́ nídìí pé òun tójú bọ́lé yìí akẹ́yìn síra wa. Ìwọ wa lọ tójú bọ́lé tí o bá ń tójú bọ́lé nǹkan mí ni máa gbé léyàn lọ́wọ́ àfi tó bá gbàdúrà kó gbàwẹ̀ Ọlọ́run á dẹ́ lóhùn ó ṣáà rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà. Mo rí ojú ló ń kàn mí ẹ má bínú máa ẹ jù. Ní sùúrù ni ẹ̀yin onísùúrù báyìí lọ́lọ́run máa ń wà ó lè pẹ́ lójú títí àwọn Ọlọ́run á ṣe àdúrà gbẹdà gbẹgbẹgbẹ sílẹ̀. Ogun ẹ má bínú mọ́. Pẹ̀lú bí mo ṣe kó ẹ tó. Ẹ má bínú ẹjọ́. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Olúwa o. Ìkíni ìkejì ìyàwó ni. Bàbá ẹ ká sọ ẹ má bínú ẹjọ́ ọmọbìnrin yẹn ọjọ́ sí yẹn ó ti mú làkọ́ṣe wá fún mi o. Orí padà gbọ́ ọmọ yín pàdé aláwòrè. Kí wàá ní ṣíṣe báyìí? Ṣíṣe bí wo? Ọ gbọ́dọ̀ gbà lọ́rẹ o. Mọ́ gbà lọ́rẹ o. Kí má gbà lọ́wọ́ ẹ̀. Ajá ò gbọ́dọ̀ tún padà di ebi ẹ̀ mọ́ láéláé. Gúdẹ lọ ń wò ó. Gúdẹ nù. Mọ́ gbà o. Adùn mọ́ gbà o. Mọ́ gbà o. Ẹ ṣé mo dúpẹ́ sá. Ọmọ ìrírí àkọ́ṣe. Bàbá ẹ gbà mí wọn lálàdúrà làwọn páwọn ò kì í lórú ẹ̀ pé onígbàgbọ́ làwọn kí ni mo fẹ́ ṣe báyìí. Kò gbà lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Oyè mi wo kì í tán ṣíṣe kù bọ́rọ̀ bá rí báyìí ó lọ́gbọ́n tá a tún dá sí ọgbọ́n ńlá dá sí nísìn ọ wà lọ bá ó ní èmi ní kọ́ wáyé. Bàbá ẹni tí mo fún ní làkọ̀ṣe tí ò gbà lọ́wọ́ mi wọn ò ní tẹ̀lé mi wá bí wọn ò ní wà. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ń gọ́ èmi mọ̀ pé ó lè mọ́ tẹ̀lé ọ ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkó ọ ojú lásán kan yìí ṣàìsùn wo mo fún ọ ní kinní kan ó fi banu
bọ́ ọba ìfi lè banú pẹ́rẹ́ tó bá ní ọmọ bọ̀ yóò ọmọ bọ̀ ni mọ́ sọ jù bẹ́ẹ̀ lọ o nítorí tó ọba ní jókòó lásìkò yóò jókòó ọba ní ọmọ fò lásìkò yóò ọmọ fò ni ọgbọ́n bí. ìjọ ṣé kò ní pa wọn lára mi ìfẹ́ wàhálà o kí má bàa dábàrà mórí jà. kí ni ọ̀pá lára kó lè pa lára kì í ṣe pé a fẹ́ pa a fẹ́ fàìsàn ṣe a fẹ́ rọ lápá kọ́ rọ lẹ́sẹ̀ kó sátidé yìí náà ni o ti gbọ́. ẹ ṣe sá. bàbá kò ṣẹ́jú èmi náà pressure yẹn ti pọ̀ jù lórí mi ni jọ̀ọ́ torí ọlọ́ má bínú sí mi. àǹtí kí ni ká ti gbọ́ èyí tẹ̀ sọ mí dèèyàn ńlá èyí tẹ̀ sọ mí dèèyàn pàtàkì lè tún bá yé mi jẹ́ lè sọ mí dèèyàn wárí ní àǹtí. kọ̀wé mi náà kì í pẹ́ lára mo fi lọ́wọ́ bá bẹ́ẹ̀ dára jí mi. ẹ ṣe gbogbo orí náà ṣe fún mi àṣẹbí tí mi síwájú ìyàtọ̀ àkúdà máa ń yọrọ àkúdà bàbá ẹ mú mi ránṣẹ́. Adùn ikú kọ́ ló kàn báyìí bó wáyé gan tó bá bímọ Ọlọ́run á bẹ̀rẹ̀ máa fi ronú sí rẹ léṣe o bá òkú iṣẹ́ ò tán. iṣẹ́ ò tán ẹ̀sìn láàárọ̀ ẹ̀sìn lọ́sàn ṣèmi nìkan ni ojú tiẹ̀ tí wá ń tì mí báyìí. Tọ́lání ṣé ó dìgbà tó bá fẹ́yàwó fọkàn mi kí n tó mọ nǹkan tí máa ṣe sílé ayé mi. èmi kúkú máa ń sọ fún ẹ àmọ́ wo ló máa ń tẹnu mọ́ ipe ẹni tó bá gbójú lọ́lọ́run kò ní jogún òfò. ṣé ìwọ wá gbàgbé pé ẹni tó bá wá ń gbàdúrà tí ò bá gbé ìgbésẹ̀ tí àdúrà máa fi gbà ó ń tanra ẹni. ṣé ìwọ ti gbàgbé olórin tó sọ pé ẹni tó bá ń fa yàrá o kó máa fa yàyà sẹ̀sẹ̀ eré rò kó ń ṣe ni. anyway èmi sì dúró lórí pé ẹni tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run kò ní pòfo àdúrà ní kí wọ́n ṣàmà gbà fẹ́mi mo nígbàgbọ́. òótọ́ rẹ̀ rẹ̀ sọ ọmọ bí àwa ti ṣàwo ni àwọn onídàáyé ǹdáyé làwa kọ́kọ́ ṣe orí eru báyìí ṣe láti tẹ̀ tá a ti múlẹ̀ tá a ti jẹ lérewé tá a mú lérewé ẹni àwa bá ti wá wò tí ọba ti gbádùn àjẹkólúwa rẹ̀ ó ti bọ́nu kò lè rí ìwòsàn mọ́ tí èkú. bàbá kí lè wá fẹ́ ṣe sí ọ̀rọ̀ rẹ tèmi. ọ̀rọ̀ rẹ̀ mo ti bá àwọn onílẹ̀ mo ti bi àwọn tó láyé ọ̀bọ̀n mo ti bi àwọn èèyàn tí wọ́n jẹ́ àgbààgbà márùn-ún tí wọ́n fòde ṣọ̀kan tí wọ́n ń jóríta mẹ́ta wọ́n ti lọ́rọ̀ rẹ̀ ó jù ṣe alágbẹ̀dẹ kan ọ̀jọ́ ṣe pínrín kan ò ṣe rọ ìran àmọ̀ kòkò sì ní sọpámọ̀ kan ò ṣe mọ̀ kòkò ọ̀nà táwa gbé gbà ni pé yóò wá ọmọbìnrin kan tí èbí mọ́ rí wọ́n jọ mọ́ wá gbé yóò mọ́ wá sìkẹ́ rẹ̀ yóò mọ́ sìkẹ́ rẹ̀ yóò mọ́ tọ́jú rẹ̀ nígbà tí wọ́n bá ti wá jọ ń gbé wọn yóò wá padà wá báyìí wọ́n bá wá padà wá wọ́n wá fún un lẹ́bù kan. ẹ̀bù tí ń bá wá fún un ẹyẹ ológbò túgẹ̀ yóò wà nù táì ṣe wọ́n jọ wá máa fi jẹun wọ́n máa jẹun papọ̀ tí wọ́n bá ti ń jẹun papọ̀ ẹ̀kọ́ ti lẹ́nu àwọ̀ parí iṣẹ́ yòókù ni bẹ́ẹ̀ ni wọ́n sì máa rí èéfín yóò sì máa jà lọ́hùn kò jù bẹ́ẹ̀ lọ. bàbá ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ nǹkan kékeré ni ẹ̀rẹ́ni kiri. Adùn orí ẹkún yìí ló sì wà kí ló sunkún fún kò yẹ kó sunkún náà torí mo bí ẹ mo ní ṣé kò ní lẹ́yìn oní kò ní lẹ́yìn ẹ nígbà tó ti wá lẹ́yìn kò yẹ kó fẹ́ kún ẹkún ìṣòwò ló sún kí ló fẹ́ kún okun àsọtẹ́lẹ̀ kò yẹ kó parọ́ o àwọn tó bá nílò àkáyè ṣó ti gbọ́ ọlọ́run ẹ̀ ti wẹ̀ láṣìírí àlísò ti bímọ ọkùnrin kan ẹ̀yìn náà ti tó wò ó ti kúrò lágàn wọ́n ní kó dá nǹkan padà fún ẹni tó lè wọ́n simple wọ́n á sunkún bí egbére
ẹkún tó ń sọ yẹn ó ń bí mi nínú o, ó ń bí mi nínú sílọ́ọ̀fì ni. èyí ọ̀dàrà ẹ bọ́ra lórí ìta ìbà òkú àti wáyé ọjọ́. àjẹgbẹ́mì báyìí ní ti kàlùkàlù ẹbọkẹ́bọ kan kì í pa gúnugún òkúkòkú kì í pa kàlàmàgbò mí dé o ọmọ àbíkẹ́ gbogbo tí wọ́n fún ọ jẹ pátápátá kó domi. olùrọ́pò olùrọ́pò gbá ọlẹ̀ fún ọlọ́lẹ̀ kó gbanú fó nínú o. bẹ́ẹ̀ ni kò rí. ẹ ṣeun ẹ̀yin tó láyé ìbà. ẹ ṣeun mo dúpẹ́. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà o gbogbo ohun tá a bá ṣe ọba mi adákẹ́dájọ́ yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. bó bá tàfà sókè tó yí dòbórí kí lójú ọlọ́run lè tó bó bá ń bẹ ní yàrá tó yáṣọ borí ọlọ́run rí ọ kò sóhun tá a ṣe tá ò ní gbèrè rẹ̀ àṣepamọ́ ló wà láyé o àṣegbé kan ò sí o. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà o torí gbogbo ohun tá a bá ṣe ọba mi adákẹ́dájọ́ yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. bó o bá gbénú òkùnkùn tá fà ibi òkùnkùn rí ọ bó o gbénú òkùnkùn tá fà oró bàbá mi rí ọ níṣe bí kó o mú jẹ pé láyé o what goes around comes around ọ̀rọ̀ ayé yìí nìyẹn ó bá gbáyé kò ṣe rere o. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà o gbogbo ohun tá a bá ṣe ọba mi tó dákẹ́ tó ń dájọ́ yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. ọmọ ènìyàn wọn kóró dà sínú ó ń fojú ọ̀lẹ wò ìjà lọ ò lè jà ó fi gbogbo agbára fílẹ̀ Èdùmàrè lọ́ka bá ń fi oró ara rẹ̀ sanra ẹ̀ o ìyẹn ní fáṣẹ bí o ibi ò dáṣẹ́ mo ní kò ṣàṣègbè láyé àṣepamọ́ ló wà o. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà o gbogbo ohun tá a bá ṣe sẹ́ ọba mi adákẹ́dájọ́ yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. àbárònú ọ̀la ká tó bẹ̀rẹ̀ sí ní hùwà torí ìgbẹ̀yìn lójú abẹ́rí àtẹ̀yìn rọ́gbọ́n ẹni ọbẹ̀ gé lọ́wọ́ tó sábẹ́nu abẹ́ ti ṣohun tó fẹ́ ṣe ẹ̀yìn ló yẹ ká rọ̀ ọmọ ènìyàn ẹ̀yìn ló yẹ ká rọ̀ ká tó ṣe bí láyé o. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà o.